tó ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò kò ti fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà ajúbà lónìí kí bá wa wá sí ìmúṣẹ. Ló tó jọ́ méjì jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni yóò tó bẹ́ẹ̀ ìrìn àjò tá a rìn ní wẹ́rẹ́ tá a gbéra kó lẹ́kọ̀ọ́ ní ọjọ́ Friday lọ sí ìlú Adó Èkìtì níbi tá a ti lọ ṣàtìlẹ́yìn fún ti òkú ìyàwó bàbá Bánjí Akíntóyè kọ́lọ́run bá wa délẹ̀ fún màmá. Ibi òkú yìí la wà ibẹ̀ la lọ bó tẹ̀ jẹ́ pé lọ́jọ́ náà lọ́hùn wọn à jẹ́ kí àwọn bàbá gan àti àwọn tó tẹ̀lé wọn wá bí àwọn alámúgbálẹ́gbẹ̀ẹ́ wọn bí olóyè Sunday Igboho wọn à jẹ́ gbogbo wọn lè dúró tì wá nígboro Adó Èkìtì pẹ̀lú bíjọba ṣe kó DSS àti àwọn patrol team mú sójà tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí a létà gbọ́ pé wọ́n ní torí àwọn bàbá Bánjí Akíntóyè bàbá Professor Bánjí Akíntóyè àti olóyè Sunday Igboho àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn kọ̀ọ̀kan tó kù ló jẹ́ kí àwọn agbófinró pọ̀ rẹpẹtẹ bẹ́yẹn láti máa ṣe àbójútó ìrìn àjò yẹn. Ọpẹ́ ní fọ́lọ́run pé kò sí láburú alọ́rẹ̀ abọ̀rẹ̀ tó a tó túbọ̀ bẹ Ọlọ́run kọ́lọ́ bá wa délẹ̀ fún màmá kọ́lọ́ jẹ́ kí màmá kọ́lọ́ jẹ́ kí wọ́n sùn re kọ́lọ́ jẹ́ màmá sùn re. Ní tó gbé àwa wá sórí ètò lénìí òun ni lórí ọ̀rọ̀ báwo ni ilẹ̀ Yorùbá ó ṣe gba ìdáǹdè. So kọ́lọ̀ jẹ́ kí ilẹ̀ Yorùbá gba ìdáǹdè òun lélẹ̀ tó bá àwa òun dẹ̀ ló gbé wa wá sórí ìkànnì yìí lálẹ́ yìí láti wá bá àwọn èèyàn ní gbólóhùn kọ̀ọ̀kan àti àwọn àbọ̀ kọ̀ọ̀kan tá a mú bọ̀. Ẹ rí wípé lórí fọ́nrán tá a fi síta bí ọjọ́ mélòó kan sẹ́yìn fọ́nrán yẹn ṣàpèjúwe ìlú kan tá a lọ tó ń pè ní Ìwòyè Ìjẹ̀ṣà a ti lọ ságọ́ Ìwòyè Ìjẹ̀ṣà la lọ next lélẹ̀ ọjọ́ mẹ́jọ síra wọn náà ni sátidé tó kọjá lọ́hùn la lọ ságọ́ Ìwòyè sátidé eléyìí tó kọjá of recently on the 1st February 1st òun la lọ sí Ìwòyè Ìjẹ̀ṣà. Tẹ́ bá rí a ní appointment pẹ̀lú ọba but time tí a máa lọ rí ọba àsìkò yẹn ò tí ì tó time tá a lọ rọba àsìkò tí ì tó ọba bàbá wa ní Ìwòyè Ìjẹ̀ṣà àti ti àgọ́ Ìwòyè gan pending ní méjèèjì ṣì wà pending ló wà but appointment pẹ̀lú wọn. Eléyìí tó tún wá jẹ́ pàmàbárí bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo inú fọ́nrán tá a fi síta yẹn ẹ rí i pé a gbé ẹ̀gbọ́n kan wá tí wọ́n ṣàlàyé tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ ìlú Ìwòyè. Wọ́n dẹ̀ fún wa ní ìtàn ráńpẹ́ eléyìí tó mú wa mọ ibi tá a lọ gangan lórí ìtàn Ìwòyè Ìjẹ̀ṣà ó jẹ́ àmọ́ kò sílùú tí ò nírú ìtàn tí ẹ̀gbọ́n yẹn pa nílẹ̀ Yorùbá even lórílẹ̀‐èdè àgbáyé. Ìtàn lágbára gan nígbà mi máa ń wà ẹ máa fojú wo ìtàn pé ìtàn sọ ìṣó possible tó sì jẹ́ pé ó tún jù bá ń lọ tó jẹ́ pé ó ju tẹ́ ń fojú wò yẹn lọ. Èmi wà nù ìtàn sọ tó jẹ́ ní jù tó jẹ́ pé àmúlò rẹ̀ ó wà nù tá a gan gbé bọ̀ tá a fẹ́ gbà lẹ́nu wọn tá a wá rí confam ẹ̀ lẹ́nu wọn níjọ́ yẹn. So àkànfikiri yẹn ṣe pé òkè o ìrìn àjò wa tá a lọ níbi tí bàbá Bánjí Akíntóyè a lọ lásán nígbà tá a kú ò ládó àwa sùn Òṣogbo
alẹ́ ọjọ́ kejì ọ̀sán ọjọ́ kejì la gbéra ta wọ ìlú Ìwòye Ìjẹ̀ṣà. Tẹ́ bá wá wò ẹ́ rí i pé ìlú Ìwòye Ìjẹ̀ṣà la fi fọ́nrán rẹ̀ síta. Ibòmíì tún wà tá a lọ́njọ́ náà tí a ti ṣe fọ́nrán tiẹ̀ síta nítorí pé kò sí lórí program apá àyà ìlú yẹn níjọ́ yẹn, ṣùgbọ́n opportunity wà fún wa láti lọ bẹ̀. Ìlú yẹn náà ń pè ní Ọ̀tànlé. A wọ ìlú tó ń pè ní Ọ̀tànlé. Ọ̀tànlé yẹn ọ̀rọ̀ ńlá ń bọ̀ lórí ìlú yẹn láìpẹ́ yìí, ọ̀rọ̀ ńlá. Nílùú yẹn náà èrè wa sì kù ẹ̀kan lọ́tànlé, èrè wa ó kù ẹ̀kan lọ́tànlé. Iṣẹ́ ńlá gidi sì wà fún wa lọ́tànlé torí pé ìlú tẹ̀ ń wò yẹn, Ọ̀tànlé tá à ń sọ̀rọ̀ yìí, ọ̀tàn méjì ló wà nílẹ̀ Yorùbá, Ọ̀tàn Ayégbájú àti Ọ̀tànlé. Kí ni tó wà láàrin àwọn méjèèjì? Ẹ rí i pé tí mò ń bá kiri tèmi òun nìyẹn, ibi táwọn òpìtàn sọ̀rọ̀ lórí ibẹ̀ ni mò ń dọ́gbọ́n gbé ọ̀rọ̀ lọ kí ibo láti farajọra. Torí tẹ bá rá àwọn Yorùbá tó bá jáde tipẹ́tipẹ́ lèmi ti ní ìmísí yẹn lórí ilẹ̀ Yorùbá pé kò pọ́síbù ká má kanra wá níbì kan. À ń jórí kìkan náà. Tẹ bá rò Níkòyí, kò sí ilẹ̀ nílẹ̀ Yorùbá tẹ̀ tí ní bó Níkòyí, kò sí ilẹ̀ nílẹ̀ Yorùbá tẹ̀ tí ní bá àwọn Àrẹ̀sà, kò sí ilẹ̀ tẹ̀ ní bá àwọn Olúpo, Àlàolú, Afàlàlàjòyè, ẹ̀bùn Olúpo, kò sílẹ̀ tẹ̀ ní bọ́lọ́fà nílẹ̀ Yorùbá. Kẹ́nìkan wá sọ pé àjọra wa báyìí ṣe kankan náà. Èyí tí ń gbé mi káàkiri nù, ibi tá a ti kanra. Bó ni Yorùbá gan ṣe bẹ̀rẹ̀. Àwa yìí sì ṣẹni tí ó pàtàn tí ó máa fi ìtàn ṣègbè. Tí mo lòdì sí jù nílé ayé mẹ́nu kéèyàn fi ìtàn ṣègbè nítorí pé mo wá látọba Àgùn. Ọ̀rọ̀ ìtàn wa da Ìkìrun àtọba Àgùn papọ̀. Mo wá ń wá ìtàn tí ń mọ lórí tí ó fi dáa ju ìtàn Ìkìrun lọ. Àìṣe bẹ́ẹ̀, o fẹ́ káwọn èèyàn ó rí iṣẹ́ rẹ tó ń ṣe nu tó o bá ti ń pa ìtàn bẹ́ẹ̀. So ìtàn tèmi kò ṣègbè o. Nígbà tí mo dé ìlú Ọ̀tànlé, mo gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tá a gbọ́ rí nílùú Ọ̀tànlé. Ibẹ̀ láti ṣe àpèjúwe kí nìdí tí wọ́n yìí fi jajá lọ́tànlé. A rí àpẹẹrẹ pé wọn kì í jajá, kódà wọn yìí fi bọ̀gún nílùú Ọ̀tànlé. Àwọn àgbààgbà Ọ̀tànlé wá jókòó, wọ́n nítorí pé ajá ti ṣe àwọn ní oore rí làwọn kì í fi jajá lọ́tànlé. Ìlú Ọ̀tàn Ayégbájú làwa ti kọ́kọ́ gbọ́ pé àwọn náà kì í jajá. Àwọn náà súnmọ́dọ̀ tèmi, ìlú mi àti Ọ̀tàn Ayégbájú wọ́n close. Ọ̀tàn Ayégbájú náà máa ń sọ pé àwọn kì í jajá nítorí pé ajá ti ṣe àwọn lóore rí. Àṣé ìtàn yẹn ibi títí ń bọ̀, àṣé láti ibi tí wọ́n ti kúrò ní nílùú Ọ̀tànlé. Tí Yorùbá máa ń pa lówe pé àti rán mú gángan kò sẹ̀yìn èékánná. Ìlú Ọ̀tànlé ṣí kúrò ní ìlú Ọ̀tàn Ayégbájú tó fi débi wípé gbogbo agboolé tí ń bẹ nílùú Ọ̀tànlé ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ń bẹ ní Ọ̀tàn Ayégbájú. Nígbà tí a wá jókòó pẹ̀lú àwọn àgbààgbà ìlú yẹn, wọ́n jẹ́ yíyọ pé kábíyèsí ìlú yẹn ti wàjà. Bàbá yẹn tẹ̀ tún ní Yorùbá tí wọ́n ń lò fún, ó ní kábíyèsí kó tó di pé kábíyèsí travel làwọn ń pè é. Àwọn àgbà jọ̀hún, àwọn ni wọ́n mọ̀dí tí wọ́n fi ń dáàbò bo ká máa sọ pé kábíyèsí kú. Even láwọn ilẹ̀ kan èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ sọ pé kábíyèsí kú. Ní Yorùbá ṣe máa ń pòwe pé ọba kì í kú, ọba máa wàjà ni. Nítorí pé táìtù ọba tó bá kú sígbésẹ̀, òun náà ni ọba tí ń bọ̀ náà ó máa lò the same title. Tákìrùn kan bá gbésẹ̀, akìrùn kan náà ni ó tún jẹ. So náà fi ní ọba ìkú.
ọba máa wàjà ni. kì í ṣe pé wọ́n fi wá sọ̀tàn lónìí, a kàn fẹ́ ṣàlàyé àwọn nǹkan tá a ẹ̀ǹkántà nígbà tá a lọ. ìlú Ọ̀tánlé gbàlejò wa lẹ́ẹ̀mejì sí nígbà tá a bá parí ìwádìí wa lórí ibi tí àgọ́ ìwòye àti ìwòye Ìjẹ̀ṣà tán ti parapọ̀. nígbà tá a dé ìlú àgọ́ ìwòye a tún gbọ́, nígbà tá a dé ìlú ìwòye Ìjẹ̀ṣà a tún gbọ́ ìtàn míì tá a tún gbọ́ wípé ìlú ìwòye kan bẹ ká tó dé wò ó, pé ìwòye yìí àti ìlú ìwòye Ìjẹ̀ṣà làwọn náà ti lọ. ibi tí Yorùbá ti kanra wọn nu lọ́lọ́kan òjọ̀kan. òun ni mò ń dọ́gbọ́n try láti sọ fún ọ̀jọ̀gbọ́n Yẹmí tí ń pa ìtàn Benin àtèkó pé Benin ló lèkó, tí mò ń ṣàlàyé fún pé kò pọ́síbù láéláé kí Benin ó ní Èkó, nítorí ìrìn àjò tí ń bẹ ńlẹ̀ Yorùbá. tẹ́ ẹ bá wá Èkó títí ẹ bá Èkó pàdé nípínlẹ̀ Ọ̀ṣun. a ti lọ sí Èkó tìpínlẹ̀ Ọ̀ṣun, fọ́nrán tiẹ̀ náà ń bẹ lọ́wọ́ wa, àìtí post ẹ̀ ni kẹ́ lè mọ àwọn iṣẹ́ tá a ti ṣe sẹ́yìn tá a gbé pamọ́ tá a ti kó jáde. a dé Èkó, Èkó méjì níbẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, a dé Èkó Ìndè àti Èkó Àjàlá. Èkó ti bíbá ti Lagos náà ń pè ní Èkó Àdèlé. gbogbo ẹ̀ ló lórúkọ. kẹ́nìkan wá sọ pé Èkó èdè Benin ni nílẹ̀ Yorùbá tán ti bí wa. ló jẹ́ kí n yarí ní last year wípé ẹ má máa sọ ìtàn jágbájágbá mọ́, àwọn àtàrà dáradára. kéèyàn wọn sọ pé ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn rí tí mo jágbe mọ́ òun ni Reno Omokri, tó sọ lórí péjì kan pé péjì ẹ̀ tó ní Benin war camp náà ń pè ní Èkó, tí mo fi wá ní èmi ò gbà, nítorí pé nípínlẹ̀ Ọ̀ṣun la gbà pé lẹ́yìn gbogbo Yorùbá ti ṣẹ̀. ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ni gbogbo Yorùbá ti lọ. tí gbogbo Yorùbá bá wá lọ nípínlẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun, bóò ni tèkó Ìndè àti Èkó Àjàlá ti jẹ́. àgọ́ ìwòye la gbọ́, la gbúròó, la fi lọ sí Ìjẹ̀bú. ìwòye Ìjẹ̀ṣà wá ń ṣàlàyé pé àwọn tó ṣẹ́kù ní orí ilẹ̀ àwọn ni wọ́n lọ tẹ àgọ́, bó tẹ̀ jẹ́ pé ìtàn yẹn àti ìgbà, ṣùgbọ́n iṣẹ́ yẹn sì ń lọ lórí ẹ̀. mi ò sọ pé àti gbà á, iṣẹ́ ń lọ lórí ẹ̀. ó dùgbà tá a bá dó láàrin tíìmù mẹ́tẹ̀ẹ̀ta tá a bá dìfẹ́ǹdì ara wọn, gbà náà la ṣẹ̀ṣẹ̀ mọ̀ pẹ̀lú eléyìí táwa ti mọ̀ nínú tàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwa fi ṣe comparison, láwa lóòdù ẹ̀ wá fún yín rí. a fẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan tí ò yí àwọn èèyàn tó ta kókó ńlẹ̀ Yorùbá kó yí ọ̀pọ̀lọpọ̀. mo tún fẹ́ kẹ́ mọ kinní kan lénìí, kò sí ilẹ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá tí wọn ò fi fá tẹ̀. àṣírí ńlá kan lẹ̀ ń gbọ́ lónìí, kò sí ìlú kan ńlẹ̀ Yorùbá yìí tí ò ní odù Ifá tó tẹ̀. kò sí ìlú kan nílẹ̀ Yorùbá yìí tí ò ní odù Ifá tó tẹ̀. odù Ifá tó ń bẹ ńlọrin ń bẹ lọ́wọ́ wa, ilé ìtàn fi tẹ Òde Òṣogbo ń bẹ lọ́wọ́ wa, ilé ìtàn fi tẹ̀lú Ìbàdàn ń bẹ lọ́wọ́ wa, ilé ìtàn fi tẹ̀lú Ẹ̀gbá ń bẹ lọ́wọ́ wa, ilé ìtàn fi tẹ Oǹdó ń bẹ lọ́wọ́ wa, ilé ìtàn fi tẹ̀lú Àkúrẹ́ ń bẹ lọ́wọ́ wa. gbogbo kínní la ṣàjọ kalẹ̀. tá a bá ń kọ́ àwọn ìtàn yìí jáde, ìgbà ńlá a máa ṣe àkàwé, a máa fi àwọn fáyẹn relate bí ìrìn àjò àwọn ìlú wọ̀nyí ṣe jẹ́. ìyẹn inú jẹ́ ká mọ bá a ṣe rí. torí tẹ́ ẹ bá rọmọ ìlú kan tí bá ń behave bákan, kò ní jẹ́ bínú, ó lè jẹ́ ìṣẹ̀dálẹ̀ tiwọn ní fi ń wà. tẹ́ bá ra àwọn èèyàn nílẹ̀ Yorùbá tó má kàn gbìyànjú àti dán nǹkan kan wò, àkànní máa ṣì wọ́n mú, á ti mọ̀ pé orò ìdílé wọn ni, pé lágbájá tẹ̀ ń wò ohun gbogbo tí ń ṣe ìfilẹ̀, orò ìdílé wọn ni, bá ti mọ̀ ṣe ń ràn wọn nù. so gbogbo nǹkan ni Yorùbá ní ètò fún. àìráàyè ń bàbá wa ló jẹ́ gbogbo dàrú mọ́ra wọn bẹ́ẹ̀ ṣe tẹ́lọ̀. wọn ráàyè nítorí àìrójú àìráàyè tó ti bá wọn látọjọ́ tó ti pẹ́. níjọ́ ogun ti fọ́lẹ̀ Yorùbá, òun ní àìrójú àìráàyè ti bá gbogbo wọn, tí gbogbo ẹ̀ ti lójú. ẹlòmíràn kan gbéwèé jáde Yorùbá kọ́ta kan, ìtàn náà ìwé sì ní ìwọ̀nba lẹ̀mí dára dé mọ́, torí ọ̀pọ̀lọpọ̀ tó kọ ìtàn sínú ìwé
eléyìí tí ò favour ọ̀ràn títí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kọ ẹni bá ti mú gègé dání tí ò favour rẹ̀ ní òfin gègé kọ òun là fi gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ tàn mọ́ àmọ́ ká lọ sójú orí ìtàn ká wo ìṣẹ̀dálẹ̀ wọn bẹ̀ ká tẹ́kìtì gbogbo nǹkan tó wáyé ká lò ń bẹ̀ ká fi mọ̀ bóun ni ìtàn ìlú ìṣeré òun ló mú adé ìlú tá a lọ tá a ti pàdé Chief Ẹlẹ́mọ̀nà Chief Lọ́mọfẹ́ sorry Chief Lọ́mọfẹ́ of Ọ̀tánlé bàbá tó wá sọ fún wa pé àwọn ò tún wá mọ ìtàn pé ẹnìkan ń bẹ táwọn fẹ́ ká pàdé pé ẹni ọba ńlá of Ọ̀tánlé ọba ńlá yìí bàbá ńlé ń jọ yẹn torí rẹ̀ pé àwọn ni wọ́n ń ṣalákòóso àwọn ìjòyè láàfin nígbà tí kábíyèsí ti gbéṣẹ̀ tí kábíyèsí ti travel gẹ́gẹ́ bí bàbá wa Chief Lẹ́mọ̀fẹ́ wọn ní kábíyèsí travel so ọ̀rọ̀ wáyé kódà ń tẹ́ ẹ̀ gbọ́ rí nílùú Ọ̀tánlé àtúngbọ́ pé Ọ̀tánlé táwọn wò yẹn o Ifẹ̀ ni wọ́n ti wá directly síbi tí wọ́n wà lónìí ibi tí wọ́n wà lónìí ìlú 5 ni wọ́n kà ló ti jáde kúrò nílùú Ọ̀tánlé ìlú 5 màá dárúkọ 3 màá fi 2 pamọ́ àwọn 2 tó kù wà ní àárín agbègbè wọn níbẹ̀ yẹn nǹkan kí sẹ́sẹ̀ arago ìtàn Ọ̀tánlé tá à ń sọ yìí nǹkan kí síbẹ̀ ìlú Ọ̀tánlé ní ìlú Ìrágbèjì ti lọ ọjọ́ ti lọ lórí Ìrágbèjì kò jẹ́ kí wọ́n lè sọ tracy ẹ̀ má bọ̀ wọ́n mọ̀ pé àwọn Ìrágbèjì tẹ̀ ń wò yẹn o ìlú Ọ̀tánlé náà ti kú ọjọ́ ti lọ lórí ọba Àgùn more than 2000 years lọ́ba Àgùn gangan fúnra lára rẹ̀ ti lò ẹ wá wo iye ọjọ́ orí ìlú Ọ̀tánlé ntẹ́fì mọ ìlú tá à ń sọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí nìyẹn o torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yá àwọn ọmọ Yorùbá àwọn ìlú títí ń bẹ káwọn ìlú kan tó máa bẹ ẹ gbọ́ wíníwíní Ọ̀tánlé ibẹ̀ nílẹ̀ lọ́ba Àgùn ti lọ ọba Àgùn ti lò more than 2000 years ọdún mélòó wá ní Ọ̀tánlé ti wà àwọn ìlú tó ti wà kan tó bí Odùduwà irú ọba Àgùn ti wà kan tó bí Odùduwà Ọ̀tánlé àti ìmọ̀ ọdún tó ń ti lò ṣùgbọ́n iṣẹ́ ń bọ̀ lórí ẹ̀ Ọ̀tánlé wà ní Ọ̀tán Ayégbájú ti lọ òun nílùú tó kúrò ń bẹ̀gbẹ̀yìn ìpínlẹ̀ Ọ̀ṣun ìtàn ńlá nǹkan bẹ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun tó le tí èèyàn ní láti àwọn àdìtú kan bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tọ́pọ̀lọpọ̀ láti gbọ́dọ̀ lọ tú ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ̀ ń wò káàkiri lénìí ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti gbà wọ́n kú òun fẹ̀tàn tó níbi tí wọ́n yà nínú ìpínlẹ̀ Ọ̀ṣun kí míì tó múùfù wá síbi tó wà lénìí èló ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun yẹn gan bàbá Chief Lọ́mọfẹ́ wọ́n jẹ́ kí n mọ̀ wípé ibi agboolé tí Ọ̀tánlé ti múùfù kúrò ní Ifẹ̀ àwọn ń lọ bẹ̀ dọ́là kẹlímọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí Ọ̀tánlé mo kàn ní kí n jẹ́ kẹ́ gbọ́ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bó ti rí ni ṣùgbọ́n lórí eléyìí tá a gbé dání títí Ìwòye Ìjẹ̀ṣà appointment ti wà ńlẹ̀ fún lílọ ọbẹ̀ yẹn òun là ń ṣe ń bẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alátìlẹyìn wa pé ẹ má jẹ́ kó sú yín gbogbo ẹ̀yin tẹ́ promise pé ẹ ṣàtìlẹyìn fún wa àṣírí àrètí ọwọ́ yín o kẹ́ ẹ má jẹ́ kó pẹ́ sódà ká lè rí àwọn ọbẹ̀ yẹn yanjú torí àwọn nǹkan míì náà tó ti ń setting lórí ibẹ̀ yẹn tá àti ìgbéyẹ̀wò ẹ̀yin náà wo orú kéèsì Èkó tí mo sọ láti last year mo ti lọ síbẹ̀ yẹn àti yanjú gbogbo nǹkan tá a fẹ́ yanjú lẹ́kọ̀ọ́ èdè bá àti ìráyè gbé jáde nítorí pé I need the fund kò sí bá a ṣe fẹ́ ṣe a lè dá ní àjò yẹn rìn a kàn lè mọ fún yín ní ìtàn àròsọ lórí a lè fún yín ní ìtàn tá a kàkà nínú ìwé tá a mọ kúlẹ̀kúlẹ̀ pé ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀
torí gbà mí wá ìwé a máa parọ́ máwọn èèyàn gbogbo àwọn kinní làásì tún lọ sí UI nìbàdàn ní library wọn lọ consult nítorí ọ̀pọ̀lọpọ̀ fact tá a ní lọ́wọ́ kẹ́lẹ́ mọ̀ pé iṣẹ́ ńlá ni torí ẹ̀ lèmi iṣẹ́ fẹ́ lọ́nù tán ní gbogbo ìgbà ó máa ń gbàyàn ní àkókò àti ìgbà àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó lè jẹ́ nǹkan tí ó máa take one time ni tá a mọ àkókò ká tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n a fẹ́ gbá àwọn kinní ẹ̀jọ́ náà sọ́dọ̀ tá a bá bẹ̀rẹ̀ ànímọ̀ṣe ńgbàtí ìdí nìyẹn tó jẹ́ mọ́ sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí ìyẹn lọ báyẹn lórí ọ̀rọ̀ àbọ̀ wa ta ìrìnàjò tá a rìn ilé tó wá jẹ́ kókó bẹ̀ pàtàkì tí mo tún fẹ́ sọ tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò nílẹ̀ Yorùbá ètò ààbò àwọn apá abìkan nílẹ̀ Yorùbá mẹ́hẹ̀ tó jẹ́ pé tá a bá rí tí kùdẹ̀kùdẹ bá ń ṣẹlẹ̀ ńbẹ̀ bíi Fúlàní jínigbé lénìí wọ́n jínigbé lọ́la tẹ́ ẹ̀ bá lọ bẹ̀ kẹ́ mọ̀ tí ń ṣẹlẹ̀ ẹ̀ ní rí pé kí nìdí tí irú àwọn àdánwò báyìí ṣe ń bá àwọn ìlú yìí jẹjẹ mọ̀ pé ńgbà tá a gbéra kúrò lẹ́kọ̀ọ́ tá à ń bọ̀ wá sí ìpínlẹ̀ Èkìtì a kúrò lọ́yọ̀ọ́ láti Èkó títí dé Ọ̀yọ́ títí dé Ìbàdàn àárọ̀ ọlọ́pàá lójú ọ̀nà ó jẹ́ pé distance tí kò yẹn jìnnà síra wọn gan àárọ̀ ọlọ́pàá àárẹ̀ road safety kété tá a wọlé Ọ̀yọ́ tá a wọ Ìbàdàn àárọ̀ ọlọ́pàá títí tá a fi dé géètì Odùduwà University tá a fi dé géètì Odùduwà University láti Ìkirè ọlọ́pàá yẹn ti ẹ̀ pọ̀ ti t'Ọ̀ṣun state yẹn ti ẹ̀ ti pọ̀ jù táwa gan fẹ́ mọ complain pé kí ló dé ṣe bọ́nà láti ń bọ̀ yìí kó sí Ìbàdàn gan ọlọ́pàá mélòó lágbẹ́ checking point kan tó mẹ́ta checking point tó wà láàrin tá a bá ti kúrò ní Ìkirè tán títí láti Ìkòyí títí tẹ́ fi dé Iléṣà ẹ máa kan ọlọ́pàá lọ ni every 10 minutes ẹ ti rí ọlọ́pàá every 10 minutes báyìí ẹ ti rí ọlọ́pàá so ọlọ́pàá pọ̀ ní gbogbo ojú ọ̀nà wọn ìpínlẹ̀ Ọ̀ṣun ní tí ò wá jẹ́ kémi ó blame wọn rèé nígbà tá a wá wọ ìpínlẹ̀ Èkìtì tá a bá ṣe ń wọ Ẹ̀fọ̀n Alàyè wàhálà ẹ̀rọ kan kó ọlọ́pàá kó lẹ́kìtì ni mi ò rẹ́yìn tí ń jẹ́ àrègùn tí ń já jìkẹ́ eégún ọlọ́pàá tí ń já jìkẹ́ àfojú kan tá a fi dádó tá a fi dé Adó àfojú kan ọlọ́pàá báyìí àárọ̀ ọlọ́pàá road safety ààrí gbogbo ojú títì kan lọ ní igbó sì pọ̀ lálàfo àwọn ìlú yẹn sí ìlú mi mo wá rí gbogbo kíní gbogbo nǹkan bí aago kan sáago méjì la fi rìn lálàfo yẹn títí tá a fi dé Láwẹ̀ tá a fi gbà Láwẹ̀ wá Dó bá a ṣe dádó tá a bẹ̀rẹ̀ tá a lọ bí tá a ti fẹ́ ṣe pátí tá a ń parí pátí bí a ti rí 30 or 4 a múfù wá sí Láwẹ̀ padà bàtà àwọn Láwẹ̀ títí wọ bí ara 7:30 ìrọ̀lẹ́ alẹ́ 7:30 or to 8 la gbéra kó a lè padà wá sẹ́kọ̀ọ́ àní òkè o torí àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe lẹ́sẹ̀ kúkú Ìgbèrí Òṣogbo ẹja àkókò lọ sùn ní Òṣogbo tó bá dẹ́di láàárọ̀ la àjí kúrò lórílẹ̀ Òṣogbo àbẹ̀rẹ̀ sí ní tọ̀ àwọn ìlú wọ̀nyẹn tá a fẹ́ lọ pàápàá jùlọ ìlú Ìwòyè Ìjẹ̀ṣà pé tá a bá ti kúrò ńbẹ̀ a lè gbàbẹ̀ mọ́ bọ̀ wá sẹ́kọ̀ọ́ but ojú wa rí nǹkan kan lálẹ́ ọjọ́ yẹn tó lágbára tá a fi ń gba ìjọba ìpínlẹ̀ Èkìtì ní márùn nǹkan mẹ́ta la rí tí ó jẹ́ kùdìẹ̀kudiẹ tó kù díẹ̀ káàtó ìkan kò sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ méjì lọ̀rọ̀ púpọ̀ wà lórí ẹ̀ ní ìlú tá a bá kò ní Láwẹ̀ tán tá a bá bọ́ sílùú Gèdè Èkìtì láti Gèdè Èkìtì láti pàdé ọ̀nà tó worst jù lábẹ́ ọ̀run tó jẹ́ pé mo ti rírò àwọn ọ̀nà báyẹn bí ọ̀nà oko Ifẹ̀ ni mo ti rí gbẹ̀yìn tẹ́yìn bá kò ní gáràjì ọlọ́rin látijọ́ tí bá ń lọ Mẹ́fọ̀ràdé ẹ máa àwọn ọ̀nà jágbajàgbọ́n tí mọ́tò máa gòkè tí ó máa gorí àpáta gun bí títí ṣe rí nù o láti Gèdè àdẹ̀bẹ̀rẹ̀ títí gbogbo orin tá a rìn láti Gèdè látijọ́ tá a bá ń bọ̀ láti Ìjẹ̀bú-Jẹ̀ṣà tá a fi dé Gèdè bóyá la máa ń lo 15 minutes or 20 minutes
ìrìnàjò ilé a lò more than 2 hours. Igede to kí la máa ń porúkọ àdúgbò yìí o, tá bá kúrò ní tá bá ń bọ̀ wá sí Ìdó tá máa ń pè Ìdó yẹn lérí Ẹ̀fọ̀n Àlàyé. Ibẹ̀ láti ojú wa rí ilé tó wá fọ́gbà yànga mọ́ bẹ́ẹ̀, gbogbo ọ̀nà Aramako ti tán. Aramako Èkìtì kò sí ọ̀nà ń bẹ̀ yẹn mọ́, àti lọ ni àti jáde ní kò sọ́nà. Àwọn arùn bọ̀ títí even mọ́tò mi ní fọ́ọ̀tì ń bẹ̀, tó gbogbo brake pad yẹn ó ti fẹ́ laná torí a ti tẹ brake ẹ̀ máa kan má dédé kan pothole wúú. Àwọn arìn pé ilẹ̀ ti ṣú káwọn náà máa dúró. Ìtàhùn rẹ̀ níbi tó fẹ́ rántí, wọ́n ń pe àdúgbò kan ní Ìtàhùn rẹ̀. Tẹ́ bá ti kúrò ní Èrìò, tẹ́ bá ti kúrò lérí ò tán, the next ibi tẹ́ máa kàn tó jẹ́ bí abúlé Ìtàhùn rẹ̀ ni. Ọlọ́run Ẹlẹ́dàá, ọ̀nà yẹn bẹ̀lẹ̀ ẹ̀rọ Ọlọ́run ti bà mí. Tá bá ní Fúlàní gbé èèyàn ládó, wọ́n gbé èèyàn lẹ́kìtì, wọ́n gbé èèyàn pamọ́ àbá pààyàn, ó ṣúọ̀ fún Fúlàní ń bẹ̀. Ẹni kí ni mo wí? Ó ti ṣúọ̀ fún Fúlàní jù. Ní aago 8 alẹ́, Fúlàní sì ń dá màálù láàrin Aramako sí Ìtàhùn rẹ̀, láàrin Èrìò sí Ìtàhùn rẹ̀. Adẹ̀pàdé màálù tó lé 200 tí wọ́n ń dà lójú títì báyìí lálẹ́. Mọ́tò rẹ̀ ń bọ̀, mọ́tò máa wá látọ̀nà Iléṣà, mọ́tò máa wá látọ̀nà Adó, tí ń lọ ilé àtẹlẹ́ tí ń bọ̀ wá tí ń kérò bọ̀ lálẹ́ láago 9 alẹ́ sáago 10. Mo wá rí pé inú ewu làwọn tó ń gbàdúgbò yẹn wà. Gọ́vnọ̀ ṣiṣẹ́ lẹ́kìtì o, kàn lọ gbádùn owó Èkìtì ni. Wàláì, Gọ́vnọ̀ Abíọ́dún Oyèbánjí ṣiṣẹ́ lẹ́kìtì. Ará Èkìtì ò tí ì fíìlì impact yín. Wàláì, ṣé mọ̀ pé ìjọba yín náà ló wà ń ta ni àwọn ọba fi lọ, lẹ́mí ọba fi bọ́. Ìjọba yín ló wà ń ta tí ajínigbé fi rise gan lẹ́kìtì. Ẹ̀yin lẹ ṣiṣẹ́ yín o, ẹ̀yin lẹ ṣiṣẹ́ yín. Adọ̀ tó ń gbọ́ káàkiri pé ọ̀pọ̀lọpọ̀ ọba ládùúgbò yẹn bí ọba Aláwẹ̀ ní, bí ọba Adó ní, gbogbo yín ni wọ́n lẹ̀ ní màálù lọ́wọ́ Fúlàní. Àṣìta máa ń pariwo pé àwọn ọba kan wà lẹ́yìn Yorùbá tẹ́ pé wọ́n ní màálù lọ́wọ́ Fúlàní, àsọ̀wọ̀n àbọ̀ àwọn ọba Èkìtì ni. Ibi tá a ti kan jẹgbọnjẹgbọn àdánwò nù ó. Àwọn ń ké sẹ́yìn ọ̀dọ́ lẹ́kìtì, à ń ké sẹ́yìn àgbààgbà Èkìtì. Ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ bá gómìnà yín sọ̀rọ̀. Ọ̀nà yẹn tẹ́ ẹ bá ṣe ẹ kó security sí, ẹ kó ọlọ́pàá síbẹ̀. Àwọn tírélà tí wọ́n kó jọ tí ń kó mọ́là wá láti ilẹ̀ Haúsá wá dọ́ǹpù sí Aramako Èkìtì, ẹ mójútó. Tírélà kan lọ bí omi. Yorùbá yìí ṣòwò tírélà, kakó tírélà jọ àwọn mọ́là ní pírọ́blẹ̀mù yẹn. Ẹ wá ojútùú sí i. Ẹ̀mí àwọn èèyàn ti ń dá lógbòdò, ẹ̀mí àwọn èèyàn tiwa ni. Inú wa ò ní dùn ká máa gbọ́ páwọn ọmọ ìyá wa tó wà lẹ́kìtì ìyà ń jẹ wọ́n lórí ilẹ̀ wọn. Wọ́n pa ọba méjì, àrójútùú ẹ̀dẹ̀ ní. Ẹ̀dẹ̀ dákẹ́, ẹ̀dẹ̀ ń wòran, kò sí security, kò sí kankan. So wá adijọ́ tó máa tó gbé orí ọba àbá tó ń gbé orí ìjòyè ìjìnlẹ̀ wa tó pépà tó máa gbé kiri, inú yóò máa dùn. Gọ́vnọ̀ Oyèbánjí, ó dọwọ́ yín o, ó dọwọ́ yín lẹ́kìtì. Àwọn èèyàn ò tí ì fíìlì iṣẹ́ yín, ẹ̀ṣẹ̀ ń lọ ọdún 4, wọn ò fíìlì ẹ o. Èmi ò ní sọ jù bá lọ lórí ọ̀rọ̀ àárín yẹn. Ọlọ́ba tó láyé yóò fún yín ṣe. Ìrònúpìwàdà yín ń lèrè Yorùbá, ń lèrè àwọn ọmọ ìyá wa tí ń bẹ lẹ́kìtì. Kẹ́ ronú kẹ́ pìwàdà, òun ló dáa. Kò jù bẹ́ẹ̀ lọ.
mo kí àwọn bàbá tó gbà mí lálejò lẹ́kìtì gidi gan, mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́. Bàbá wa Òjó àti bàbá wa Olúọdẹ ìlú Ìlàwẹ̀, àwọn tó gbà wá lálejò nìyẹn. Àwọn ọkùnrin takuntakun, àwọn ọkùnrin gbangba bògùn gbangba láyà, àwọn tó gbangba sùn lọ́yẹ́. Mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́. Nígbà tá a kúrò ńbẹ̀ tán tá a wọ Ìgboro Òṣogbo láago 11 alẹ́. Nígbà tá a dé Ìjẹ̀bú-Jẹ̀ṣà, Ìwó Ìjẹ̀ṣà rèé lọ́ọ̀kan yìí, a lè wọ ọbẹ̀ mọ́ torí ilẹ̀ ti ṣú. A ní láti face Òṣogbo straight. Bàtà àdóṣogbo tó dilẹ̀ mọ́ àgbéra. Nígbà tá a ń bọ̀, a ní problem táyà, so a ní láti change táyà wa, extra táyà wa láti fix ẹ̀ lóṣogbo ká tó kúrò. Tó jẹ́ ká pẹ́ ká tó kúrò lóṣogbo nìyẹn, tó fi jẹ́ pé bí around 2:30 la kúrò ní Ìwó Ìjẹ̀ṣà níjọ́ yẹn tá a face Èkó. Ọpẹ́ ní fọ́lọ́run, pàdélé láyọ̀ àtàlàáfíà pẹ̀lú àwọn crew wa tá a kó lọ kán dẹ̀ wà nú àwẹ̀. Ọlọ́run ọba tó láyé, a bẹ̀ ọ́ dákun jẹ́ kí àwẹ̀ tó ní kálukú gbà níjọ́ náà tó jẹ́ tẹ́wọ́gbà rẹ o. Ọlọ́run, a bẹ̀ ọ́ ni, torí ojú rí lójú ọ̀nà yẹn, ìyẹn báyẹn. Ìkẹta, ìmọ̀ràn mi fún ìran Yorùbá, ìmọ̀ràn ńlá rèé o fún ìran Yorùbá generally. Ṣé rí Yorùbá ò ní ṣàkátà pàrà láàṣẹtọ́, kùdìẹ̀kùdìẹ̀ là dẹ́tẹ̀, ojú àfọ̀ǹfọ̀ tán, ìjà ni mà dálẹ̀. Ọ̀rọ̀ ní àgbà òmìnira níbi tí ń lọ, ẹ̀kọ́ padà fojú mímu hàn. Ẹ jẹ́ ká máa dúpẹ́ gbogbo gbà pẹ̀lú ìgbésẹ̀ táwọn akọni wa ń gbé underground. Àwọn èèyàn ti gbìyànjú gan o, iṣẹ́ sì ti lọ jìnnà gan. Ilé tá a bá fẹ́ kọ́ orí ń bẹ̀ lọ rí, ilé tá a bá fẹ́ kẹ́ rí ẹ̀ ní rí, nítorí pé ìparamọ́ ìfura lóògùn àgbà. Wọ́n ní pánsá òfura, pánsá jáná, àjà òfura àjájè. Torílé ò bá fura, olè ó padà kó. Ìfura làwọn èèyàn ń lò sìn, torí pé wọ́n ń dẹ ọdẹ àwọn tó jẹ́ leaders Yorùbá nation. Wọ́n ń dẹ ọdẹ wọn gan. Yorùbá ní ń dẹ ọdẹ Yorùbá. Yorùbá ní ń dẹ ọdẹ Yorùbá. Èmi ò ní kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó, mo ti sọ tẹ́lẹ̀ pé yóò padà nàbọ́ sí Yorùbá ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá tí ó máa pa wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan, torí kọ́kàn rẹ̀ ó lè bàa balẹ̀ pẹ̀lú oyè tó fẹ́ jẹ. Èmi ti sọ láìmọye ìgbà. Bàbá, níbi tá a bá dé lénìí, kò sí ìpadà sẹ́yìn mọ́, nítorí pé ẹ̀yin gan àgbẹ́kẹ̀lé yín mọ́. Àwọn èèyàn ò rí yín bí ẹni tó lóòótọ́ síran Yorùbá. Wọn ò dẹ̀ rí yín bí ẹni tí ó jẹ́ aṣíwájú. Nígbà tá a dé ìlú kan tá à ń sọ̀rọ̀ nípa kí ni nǹkan táwọn èèyàn ń rí, kí ni challenges tí wọ́n ní nílùú yẹn, tí bàbá yẹn máa dáhùn, ó ní òòṣà aṣíwájú mọ́ ni. Ó ní ìyá aṣíwájú ní jẹ̀ran Yorùbá. Ó ní bí ìyá ṣe ń jẹ ìran Yorùbá nípasẹ̀ aṣíwájú, òun náà ní ń jẹ àwọn táwọn wà nílùú kọ́ńtíṣà táwọn wà nílùú tá à ń sọ yìí. But àwọn tí Ọlọ́run yàn wá mọ́, tán jẹ́ ọmọ Yorùbá, tọ́lọ́run kó igi ọlà lé lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ value àwọn èèyàn wọn. Ṣùgbọ́n jọ́ jòná láàárín kaná lọ́rọ̀ tá máa fi ṣe. Níjọ́ tán bá nídìí wa, wọ́n wàá sọkún wálé. Níjọ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu win ní àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá, oníjọ́ tẹ́ lọ sáàfin Aláàfin, tẹ́ lọ bá ọba Lámídì Adéyẹmí, bàbá tó wájà láìpẹ́ yìí. Ọjọ́ yẹn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jíngìrì sọ̀rọ̀ wọn, torí àwọn èèyàn ò fẹ́ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Méjì tẹ́ ṣe pẹ̀lú Aláàfin jọ́nà lọ́hùn, Aláàfin wẹ́kọ̀mù yín. Ọlọ́run gba ẹnu Aláàfin sọ̀rọ̀ ńjọ́ náà. Wọ́n dẹ̀ wé wìnrìnwìnrìn sínú ayé yín. Wìnrìnwìnrìn yẹn sì wá sí ìmúṣẹ pẹ̀lú agbára Ọlọ́run. Lénìí,
ẹ̀yin ẹ sọ èrè tí ìran Yorùbá ti jẹ látara pé ẹ jẹ́ aṣáájú, ẹ sọ èrè. Tán bá wé commitment yín síran yín pẹ̀lú commitment bàbá Buhari síran rẹ̀, bàbá Buhari ní 75%, ẹ̀yin ní 0.25%. 0.25. Torí ọ̀pọ̀lọpọ̀ yẹn ní afẹ́nijẹ mọ́fì ayọ̀ ní tí máa ń fúnni lóko òdì ọ̀pẹ̀rọ. Wọ́n ní gbogbo àwọn tẹ́ há fúnni ministerial appointment tó jẹ́ Yorùbá pátá, kò sẹ́ni tó lágbára nù wọn tó lè ṣe nǹkan kan. Ó jọ gàtí, kò jọ gàtí, ó fẹsẹ̀ méjìlélẹ̀ gàtìgàtì. Tá a bá wo kéèsì bàbá wa Ẹgbẹ́tókun tó jẹ́ IG police, bí ìkan ṣe wá tó lẹ̀ Yorùbá ṣáà gbóhùn ẹ̀rí ni. Àgbóhùn ẹ̀rí. Àgbóhùn ẹ̀rí ẹ̀kan tá gbóhùn ẹ̀rí. Òun náà ní kéèsì Ọ̀jájúre tí wọ́n fi ilé láìpẹ́ yìí. Tí wọ́n ní kí gbogbo ọlọ́pàá wọ́n gbọ́dọ̀ bọ́ ta kan bọ́gbó. But at the end of the day náà wọ́n dọ̀ ọlọ́pàá ta, wọ́n dọ̀ ọlọ́pàá ta. Ṣé àwọn ajínigbé ò padà gbowó lọ́wọ́ wọn ni ká tó fi Ọ̀jájú nílẹ̀? Ṣé wọn ò gbowó? Ìbéèrè ni. Ṣé wọn ò gbowó? Ẹ dá wa lóhùn. Ajínigbé mélòó lẹ wá ti fa ojú rẹ̀ ta pé àwọn tó mú Ọ̀jájú ní rèé? Torí ẹ̀ mò ń sọ fún yín wípé ìtàn ló ní ọlá nílẹ̀ Yorùbá. Ilé Awólọ́wọ̀ ṣe ń bẹ nínú ìtàn, ilé Abíọ́lá ṣe ń bẹ nínú ìtàn, ilé Ọbásanjọ́ ṣe ń bẹ nínú ìtàn, ilé tẹ́yìn náà ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí inú ìtàn ní wọ̀. Ayé pàtàn rẹ̀ fáwọn ọmọ yín lọ́la. Wọ́n pa á. Kò sí irú ọgbọ́n tẹ́ fẹ́ dá. Gbogbo ìhà àti géèmù tẹ́ ń play, kò sọgbọ́n tẹ́ fẹ́ dá. Ṣé bí wájú Yorùbá ilẹ̀ ń bọ̀ 2027 tẹ́ ń gbàdúrà pé ẹ tún fẹ́ ṣẹlẹ̀ kejì? Ẹ ti gbàgbé pé ẹ nídìí Yorùbá. Ẹ ti gbàgbé. Ẹnìkan sọnù mítìn kan tá a ṣe lénìí. Ó ní kàkà kí Tinubu wọlé lọ́dọ̀ tòun, òun yá dìbò fún ọmọ àràn míì. Ìbò òun ò bá waste dànù, ó pè òun ò rọrùn sùn tọrọkàn òun balẹ̀. Pé tẹ́kùn òun ò dìbò fún mọ́ bàbá Tinubu ni. Irú ìrònú tó òun wà lẹ́yìn tọ́kàn òun ò balẹ̀ ọkọ̀ òun ò ní ní òun mọ̀ pé òun ò kúkú dìbò fún tí ò bá ṣe dáadáa kò sáburú ń bẹ̀. Bójoojúmọ́ làwọn tó ń campaign fún máa ń bí òun pé ẹ̀yin náà lẹ tì wá débẹ̀, ẹ̀yin náà lẹ gbé wá débẹ̀. Ohun tí wọ́n máa ti ń sọ̀rọ̀ inú máa ń bàjẹ́ ni. Pé candidate wo lòun fẹ́ mú lọ́wájú wọn tí wọ́n tẹ̀lé mọ́. Òun ni mo ṣe sọ nínú àwọn fídíò mi pé bàbá Tinubu 2027 ẹ múra gidi gan. Ẹ gbé ọ̀bẹ lé Yorùbá lọ́rùn àbíbọn kí wọ́n tó dúore lórí ọ̀rọ̀ yín. Mo tó tún sọ lẹ́ẹ̀kan sí. Ẹ kì í bọ́ bó ọ̀pọ̀lọpọ̀ létí nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀fì rí bòdì. Olódò ọ̀rọ̀ mi la sọ fún ilé ni. Ẹ̀yin ẹ máa pè léré. Ṣé àwọn pé àwa ò dákẹ́? Àdákẹ́ o. Mo ti sọ fún yín mo láàní dákẹ́. Báwo sọ̀rọ̀ ẹlòmíì ó sọ. Bá àrá yẹ ẹlòmíì ó jáde. Bó ṣe rí nù. Ẹ̀yin ní kẹ́ ẹ pa àwàdà. Wọ́n Yorùbá ní agáta lódó. Alọ ata lọ́lọ́. Ata ọ̀wá ti torí rẹ̀ pa àwàdà. Irú ẹ̀ ni tí ń ṣe yín yẹn. Àwọn ará Èkó complain ó lẹ́yìn ilẹ̀ ẹ̀jẹ̀ kí Èkó ní lọ síwájú. Despite pé Èkó tiẹ̀ ní lọ síwájú. Gbọ́ àwọn kan ò gbá tí yín nínú Èkó. Nígbà tá a fẹ́ gbé yín ní Nàìjíríà lọ́wọ́ àwọn tí ilé ló takò yín ní yarí kiri. Ẹ wo ibi tí òmìnir yẹn mẹlẹ̀ dé lórí ọ̀rọ̀ yín. Àwa tá a dúró ńgbà náà rèé. Tá a ní gbogbo ibi tí wọ́n bá gbégbà. Aṣíwájú di president orílẹ̀-èdè. Inú mi dùn lénìí pa ṣàṣeyọrí lórí yín. Bàbá, inú mi dùn pé a ṣàṣeyọrí lórí yín. Kò sí rọgbọ́n tẹ́ ẹ lè dá. Kò sí mọ̀ tẹ́ ẹ mọ̀ tó gbé yín dépò yẹn bí ò bá ṣàtìlẹ́yìn àwọn èèyàn kan bẹ̀. Òdodo tó korò tẹ́ ẹ nígbà láéláé ni. Kò sí bẹ́ẹ̀ ṣe gbọ́n tó. Torí ẹ̀ mo ṣe tì yín jáde lélẹ̀ pé 2027 ẹ lọ wá gbogbo agbára tẹ́ ẹ fẹ́ lò lórí ilẹ̀. Ẹ mọ̀ pé mò ń sọ gbogbo gbà. Gbogbo géèmù tẹ́ bá fẹ́ play ẹ play ẹ̀. Mo fẹ́ mọ bí ẹ ṣe rìn. Ilẹ̀ Yorùbá dòde yìí. Wàláì.
torí gbogbo wa la mọ̀ bá a ti rí kó tó dásìkò tá a wà yìí, gbogbo wa la sì mọ̀ bá a ṣe rí nísìnyí nígbà tẹ́ débẹ̀ tán. Ordinary router tí mo fi ń ṣe kíní láti over a month now, mi lè load ẹ̀. 16,000 ni máa ń load tẹ́lẹ̀ for 2 weeks. Mo wá load 20,000, 22,000 nígbà tẹ́ increase ẹ̀. 22,000 yẹn mi ò rí lodo ní router yẹn bá kíkalẹ̀ mi ò rí lò. MTN kọ́kọ́ yọ 18,000 lọ fágám lórí ẹ̀. 4,000 tó kù ẹ̀ bá load ẹ̀ kí n di sin mi ò rí data yẹn lò. Kìnìún akàntàn náà lẹ̀ ní yóò display. Mi ò rí lò. Àwọn padà ń yáwó lọ online ṣe data ni. So ṣé irú ìjọba yẹn là wà máa gbàdúrà kó continue lórí ẹ̀. A máa bẹ Ọlọ́run ní ìwọ Ọlọ́run tó ṣẹ́gun Abacha bá a ṣẹ́gun gbogbo anẹni lára. Gbogbo ìjọba tí ó máa ní ìlú lára bá a ṣẹ́gun wọn. Àkókò lu Abacha nígi pa lórí. Jẹ́jẹ́ rẹ̀ lọ mú kó mbẹ̀ torí àwọ̀ ńlá ò bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè. Kò sẹ́ni tó lọ kọlu Babangida tó fi rọ́ lẹ́sẹ̀ tó gba ẹnu rẹ̀ sẹ́gbẹ́ kan nítorí àwọn tó dá ṣe mọ̀ pé ìjìyà Babangida ò tí ì tán ni òjò tí ì kú yóò sì rí jìyà sí nítorí àwọn ẹ̀mí tó sọnù lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni tíjọba kan bá ń bẹ lóde Nàìjíríà lénìí tó jẹ́ pé òní máa fara ní aráàlú tí ń ṣe pé kí ni wọ́n ṣe fún mi kò sẹ́ni tí ó mú mi Ọlọ́run ó tún dọwọ́ rẹ̀ sí Elédùmarè. Ọba àjíkí ọba àjíkí ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdúrà pé agbèrèmọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ́rẹ̀gùn ìwọ nìkan lọ́ba lógolọ́lá aní ìlẹ́yẹ ọgbàgbà tí gbára àdúgbò kò ti fi yọmọ ẹnu ọ̀fìn yóò wá nú ọ̀fìn ọjọba òun má jẹ́ kí pààrọ̀ ìjọba má jẹ́ ó ká wa. Abẹ́ ọ ni ìwọ lọ́mọ tilẹ̀kùn ọlá ìwọ náà sì lọ́mọ sílẹ̀kùn ọlá gbogbo ìjọba bẹ́ẹ̀ tilẹ̀kùn agbára wọn má jẹ́ wọn tẹ̀síwájú. À ń sọ fọ́lọ́run ní gbogbo ìgbà Ọlọ́run dẹ̀ máa gbà bá a ṣe ń sọ láàmú ta epo sórí ilẹ̀ láàmú ta omi sí láàmú fi yọ̀ sí. A fẹ́ kí ìjọba èèyàn dópin gbogbo ìjọba tí ń bá nẹni lára tí ò kíà pẹ̀lú àwọn èèyàn tó ní gbogbo ibi tó bá wù yẹn gbégbà wọ́n mọ ní lára ní ìjọba tí wọ́n á ń ṣòfin wípé táwọn èèyàn bá sọ̀rọ̀ lórí WhatsApp àwọn hákì wọn, táwọn èèyàn bá sọ̀rọ̀ lórí Facebook àwọn lọ mú wọn, táwọn bá sọ̀rọ̀ lórí Instagram wọn dáràn. Ṣèjọba ṣé ò burú tàbáchà lọ? Ṣùgbọ́n ìwọ lọ yọ wá lọ́wọ́ Abacha, ìwọ lọ yọ wá lọ́wọ́ wọn. Àbẹ̀ ọ́ gbogbo irú ìjọba báyìí yọ wá lọ́wọ́ wọn. Ó kéré nínú iṣẹ́ rẹ̀ Ọlọ́run kò sí ní tọ́ lè ṣe. Ọba tó yẹ pé wọ́n nìkan lọ́ba tó ní káwọ́ pé òròjọ́ níwájú ọba kankan. Àbẹ̀ ọ́ ni àfàkókò ibẹ̀ ọ́ àfàlẹ́ bẹ̀ ọ́ àfọ̀sán bẹ̀ ọ́ àfòrú bẹ̀ ọ́ gbogbo tó máa fi bẹ̀ ọ́ láyé ìwọ Ọlọ́run láfi bẹ̀ ọ́. Ìjọba tí ò ní jẹ́ káwọn èèyàn ó nísẹ̀mí ṣẹ́ àná ẹ̀tẹ́rì bí ìjọba Fáráò kò ní jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run sì ti gbà á. Gbogbo ibikíbi tẹ́ bá ti rí fọ́nrán yẹn fọ́n káàkiri ẹ bá ń tì kiri ara títì kiri rẹ̀ òun lè rí tèmi. Tẹ́ bá ń tì kiri iye èèyàn tó bá sàmì ṣe lọ́wọ́ fi gbàdúrà kínní àmì yín ni mo fẹ́ ẹ kàn máa sàmì àmì. Gbogbo tá a bá sọ lónìí kárọ̀ òwúrọ̀ mọ́ nítorí pé ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ká báyìí ní òkú sí o. Ìjọ tá kéré jù wọ́n bá tàgbò báyìí ìjọ náà ni máa kan ìlẹ́pa. Ọdọọdún báyìí ní kéèké máa dáràn ná. Tìgì tọ̀pẹ́ báyìí lè ṣoṣo máa sọ tiẹ̀ rí. Bẹ́ẹ̀ ni gbogbo ilé ìta bá wí lẹ́yìn ìgbàrún ó gbà á bá àwọn èṣù bí ó ti rí nù kò ní jù bẹ́ẹ̀ lọ.